ọ̀làkẹ́tẹ́jì sọ́fìn sàfitíkẹ́ẹ̀tì ni mo kó kalẹ̀ yìí mi ò ríṣẹ́ o oríṣiríṣi ògùn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti ṣe gbèsè náà ní gbogbo rẹ̀ ń já sí o mo tún kọ́ṣẹ́ tí gbogbo ayé ń ṣe lásìlà tèmi bá mi o ń ṣe bí ọmọkùnrin ó tó gẹ́ ikú yájẹ̀ sí lọ o. èrì mi dé. gbogbo owó ẹ̀dálẹ̀ ewúrẹ́ ni wọ́n fi so gé ńlá irú èrò kẹrù wo ló wá wá sí ọlọ́kàn. àdánìkan gbèrò ní bá màmá rẹ̀ sùn títẹ̀mí burú ju tiẹ̀ lọ níwòye ìjọta tẹ̀bẹ́mi náà rèé lọ́jọ́ òní tọ́ra yẹn ṣe láǹkẹ̀ fún láwùjọ òní lọ mọ̀ pé bá a bá sunkún sàn èèyàn máa padà wá bọ́lájí ilé Dr. Sheikh Lukman Àyándáré ni ojú ẹjọ́ lọ àgbà ìṣègùn tó mojú ewé àti kò tí fi jáde lóde ọmọ ọ̀dọ̀ àgbà tí fọgbọ́n inú àwọn àgbàgbà gbogbo ẹni tó gun ayé yọ lẹ́nu bàbá ń bá Ẹlẹ́dùmarè bomi ọgbẹ́ fún pé kó máa fi bá gbogbo oníròbìnú jẹ́ gbẹ̀sẹ̀gbẹ̀yà Dr. Sheikh Lukman Àyándáré òfin fásitì bàbá ń gbọ́ ọ̀fọ̀ pẹ̀lẹ́ dalẹ̀ àbálájọ déwé àti ìgbófin já lọ́wọ́ àbí ìmọ̀nà wá kí ni irúfẹ́ ogun tó dojúkọ irú àìsàn wo ní ń bá ọwọ́ yá àjà kí ni ìṣòro rẹ tó fi fẹ́ gbé pẹ̀pẹ̀pẹ̀ jẹ adájọ́ ọkọ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ nọ́mbà 29 àdúgbò Akínọlá nílẹ̀ di lákòó yàrá kejì lápá ọ̀tún lọ́dọ̀ bàbá ọ̀gbẹ́ni ọmọ lọ tààràtà ní Bàrígà nígboro Èkó ibẹ̀ lólú iléeṣẹ́ wọn tàbí kò kàn sí wọn lọ́pọ̀pọ̀nà onírèké àdójúkọ ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn ẹ̀ka wọn tó ń bẹ lẹ́kùnlé ilé alùbàtà nígboro Ìsẹ́yìn ẹ̀dọ́ ẹ̀dọ́ 08032983298 tàbí 08089038658 òun náà ni WhatsApp nọ́mbà wọn. Ìwọ náà kà sí wọn lónìí ọmọ wípé Elédùmarè fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ. Ẹ káàárọ̀ o ṣáájú dáadáa àkúṣe àná ilẹ̀ òní tún ti mọ́ àbáàánú Ọlọ́run pàdé gbogbo ẹ̀yin arìnrìn àjò ẹ̀ẹ́gúnlẹ̀ láyọ̀ gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀ní rógun àkóbá gbogbo ẹ̀yin oníṣẹ́ ìjọba ọkọ̀ ọba àdá ọba kò ní sa yín lẹ́sẹ̀ gbogbo ẹ̀yin olùkẹ́kọ̀ọ́ láyé ìyówù ẹ̀kọ́ yòówù tẹ́ ń kọ́ lẹ́kọ̀ọ́ dáadáa ẹ̀ ṣàṣeyè ẹ̀ ṣàṣeyege ọ̀rọ̀ yóò ní dàrú gbogbo ẹ̀yin aláboyún ẹ̀ sọ̀ láyọ̀ o ẹ̀yin tẹ́ sì ń wojú Olúwa ló wọ́n fún yín lọ́mọ alálùbáríkà gbogbo ẹ̀yin tẹ́ ń wáṣẹ́ ẹ̀ ní ríṣẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ń wáṣẹ́ ẹ̀ ní ríṣẹ́ o Ọlọ́run ò ní dẹṣẹ́ sí gbogbo wa o Ọlọ́run yọ lànà ayọ̀ fún gbogbo wa ni àwọn èèyàn kan máa wọ pa ẹ̀ ní ríṣẹ́ báwo lẹ́wẹ́ bẹ́ẹ̀ ni iṣẹ́ ni táyà ọkọ̀ ṣe kú èdò àdàkùn má dẹṣẹ́ sí gbogbo wa iṣẹ́ kékeré owó ńlá òun ni kọ́lọ́run ọmọ àti sí gbogbo wa má ṣe wá lóníṣẹ́ o iṣẹ́ ni bàtà ṣe kú Ọlọ́run ò ní jẹ́ àṣiṣẹ́ kú o ọlànàbí Ọlọ́run yọ lànà ayọ̀ fún gbogbo wa ọ̀nà gbàjẹ́ ọ̀nà gbàmú ẹnìkọ̀ọ̀kan wa lọ́nà halali Ọlọ́run ọba kò ní di mọ́ wa a máa rówó ná a máa rówó lò tí wọn ò ní ṣòro ṣe láwùjọ ẹgbẹ́ wa tó mo la fẹ́ lọ láàárọ̀ yìí ẹ̀yin ìyá mi ọ̀rọ̀ yìí ó ta kókó ọ̀rọ̀ tá a fẹ́ sọ láàárọ̀ yìí ọjọ́ ọ̀rọ̀ tó ta kókó ó sì wúlò fún ìgbésí ayé ọmọ ẹ̀dá ènìyàn fẹ́ kí kálukú ó jókòó kó ronú sí ríríṣi ẹ̀dá ọwọ́ Ọlọ́run ló wà Ọlọ́run ti wá pín kí kálukú kọ́sàyé tó bá jẹ́ tiẹ̀ níbẹ̀ ríríṣi ẹ̀dá la fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ láàárọ̀ yìí ìyá mi sọmọ pé gbogbo ẹni tó wáyé kọ́ ní òfin lówó o lè máa sáré lọ òkè òkun kọ́ máa sáré lọ òkè ìsàlẹ̀ gbogbo ẹni ó wáyé kọ́ ní òfin lówó rárá èsì gbogbo wa láàfin lówó gbogbo ẹni ó sì fi wáyé kọ́ ní òfin bímọ rárá gbogbo ẹni ó sì fi bímọ kọ́ ní òfin rírí ọmọ jẹ ọbẹ̀ ìdù àdákun jáwọ́ rírí àwọn ọmọ wa jẹ kìí ṣe gbogbo obìnrin ní òfin lọ́kọ ó lè bímọ rẹpẹtẹ ṣùgbọ́n kò ní lọ́kọ ọkọ kan ọmọ kan ọkọ kan ọmọ kan ọkọ kan ọmọ kan títí tí ìpadà lè wọn kìí ṣe gbogbo obìnrin ní òfin lọ́kọ bẹ́ẹ̀ náà kìí ṣe gbogbo ọkùnrin ní òfin níyàwó sílé ó lè bímọ rẹpẹtẹ tí bá ti ń fẹ́ wọn báyìí gbàrà tí wọ́n ń bímọ bí mélòó kan fún wọn lọ wọ́n bá ti ń fẹ́ gbàrà tí wọ́n bá ti ń bímọ bí mélòó fún wọn lọ dọjú alẹ́ kò ní sí obìnrin kankan tí ó bá gbé Ọlọ́run sì kọ tiẹ̀ nìyẹn Ọlọ́run má kọ́kọ́ kú kọ sínú ayé wa. now ẹ rí
ajé ẹlòmíì oníṣọ̀ọ̀bù òjì ni, ẹ̀dá tọ́lọ́run dá ẹlòmíì oníṣọ̀ọ̀bù òjì ni. Ǹjẹ́ wọ́n dára rẹ mọ̀ tó jẹ́ pé kò gbọ́dọ̀ gbé ọjà sórí, tó bá kiri ọjà kódà bí ọjà yẹn lẹ́sì ká má rẹ gbẹ̀rí kò ní rẹ́ni bá rà, tó bá tún wá tà yóò fi san gbèsè ni, tàbí kọ́lọ́pàá ọmọ wọn gbà á lórí ẹ̀. Ọgbọ̀jà tí bá ń tà lórí wọn ló wọ̀ fẹ́ǹsì kan. Ajé ẹlòmíì oníṣọ̀ọ̀bù òjì ni. Ó gbọ́dọ̀ jókòó kó máa tajà ni. Níbi tó jókòó tí ń tajà yìí àwọn èèyàn máa wá wọ́n máa bá ara wọ́n máa bá ara. Ìṣẹ̀dá rẹ̀ kò gbóòrùn, kò ṣiṣẹ́ inú òrùn. Ajé ẹlòmíì sì kẹ̀dẹ̀rẹ́ inú òrùn ló wà. Ajé ẹlòmíì inú òrùn ló wà, àfi kó kiri ọjà, àfi kó jáde síta kó ràn ọ́ ta sí lára. Bẹ́ẹ̀ ni ibẹ̀ nínú ajé ẹlòmíì wà. Ajé ẹlòmíì àfi síbi òógùn, tí ó bá tí ì ṣiṣẹ́ kó òógùn wọn jáde lára ẹ̀ kó sweat kò lè rí ṣe. Ajé ẹlòmíì ibi ariwo la fi sí, kó máa pariwo kó máa pariwo kó máa pariwo. Àwọn làwọn tẹrí tí ń kọrin. Ajé rẹ̀ ibi orin kíkọ la fi sí. Ajé ẹlòmíì ibi pìrìsẹ́ńtà la fi sí. Ajé ẹlòmíì níbi ká máa sọ ohùn dúdùn, ká máa fi ẹnu dára. Àwọn lẹ́ ń rí àwọn comedian, ibi ajé rẹ̀ wà nìyẹn. Tó bá ṣiṣẹ́ mi yàtọ̀ sí kò ní rí sí. Irú rẹ̀ ni àwọn tó rí di mass communication, àwọn alájẹ ọ̀fọ̀rọ̀ dára nìyẹn. Ọ̀rọ̀ tá a sọ láàárọ̀ yìí kì í sọ̀rọ̀ tó pọ̀ rárá, ọ̀rọ̀ ṣókí ni. Má dààmú, má dàrá ẹ láàmú. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin Yorùbá ní ń farí mi yọ ọ̀dàn bíi tàlí níbi àlè tí yẹn rí tiẹ̀ kọ́ lọ yan tiẹ̀ o. Ẹ máa wọ ọmọ yẹn gbà tá a jọ wà ní secondary school kọ́mọwé rárá o. Geography tó bá gbé dọ́dọ̀ mi màá bá ṣe, tó bá gbé biology dọ́dọ̀ ọmọwé lóòótọ́ ọmọwé. Oríire kò papọ̀ mọ́ inú re kò papọ̀ mọ́ oríire. Ìwà rẹ̀ ọ̀tọ̀ sí ni. Kádàrá kálukú ti kò. Ó lè lọ rí di accountant kó gba gbogbo oyè tó yẹ kó gbà. Ẹlòmíì ó sì máa ta búrẹ́dì, oníbúrẹ́dì ó sì rí ṣe jù ọ lọ. Torí pé kò tọ̀nà lọ́nà, ọ̀nà tí kádàrá rẹ̀ yàn wá látòde ọ̀run ní ń tà. Gbádùn mi. Ajé ẹlòmíì inú igbó la fi sí. Inú igbó òun àtàwọn igi àtàwọn ẹyẹ ejò ẹranko wọn gbọ́dọ̀ jọ máa gbé. Òun lè rí tàwọn àgbẹ̀ tí ó bá ṣiṣẹ́ àgbẹ̀ yẹn kò ní rí ṣe. Bẹ́ẹ̀ ni ajé ẹlòmíì nìyẹn, ibi tá a fi sí nìyẹn. Ṣé ń gbọ́ mi yé dáadáa báyìí nísìn? Àfarawé lọ́wọ́ á kó pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa láyé òde òní. Ẹ máa wọ ọmọ yẹn ṣá, ọmọ yẹn ò fáyìn tó mi. Ẹ máa wo bọ̀bọ̀ yẹn ṣá, bọ̀bọ̀ tó slim tó gbẹ bíi kíní kan tí ò tiẹ̀ àwa tá kìtọ̀ gan ìyẹn ni wọ́n fi ń ṣe. Àní kádàrá. Ajé ẹlòmíì àtẹ́lẹwọ́ rẹ̀ báyìí la fi sí. Ajé tá a fi sátẹ́lẹwọ́ rẹ̀ yìí tó o bá ti ṣiṣẹ́ kó máa fọwọ́ ka owó bó o ṣe ń gbé yìí kó máa sọ bó ti ń gbé tọ̀hún kó máa fọwọ́ rẹ̀ ṣiṣẹ́, owó ò ní wọlé fún un. Torí pé alájẹ ọwọ́ la pé ọwọ́ rẹ̀ o gbọ́dọ̀ lò láti fi ṣiṣẹ́ ni, owó sì máa wọlé.
ọ̀pọ̀ wa bẹ́ẹ̀ ṣiṣẹ́ láyé òde òní bí agbárí burúkú bí a máa wùwà àwọn tíríkì báyìí títì bí a máa dọ̀bù díìlì èèyàn ká máa wá wọn làákàyè burúkú kan tí ọ̀jọ́ra wọn eléyìí ò sì báyàn dalẹ̀. ajé ẹlòmíì abẹ́ rẹ̀ la fi sí ẹ má bínú ẹ̀yin ìyá wa torí mo gbọ́dọ̀ sòótọ́ ọ̀rọ̀ fún yín. abẹ́ tá a fajé sí yìí ọ̀nà méjì ló pín sí. ẹlòmíì ń bẹ ó lè ṣe wàhálà títí látàárọ̀ ọjọ́ ọ̀fọwọ́ ṣiṣẹ́ ọ̀fọ̀rí ṣiṣẹ́ ọ̀fọ̀ọ́gùn ṣiṣẹ́ ọ̀fọ̀ọ̀rùn ṣiṣẹ́ ọ̀fẹ́nu sọ̀rọ̀ oṣù gbàṣẹ àrísìkí rẹ̀ lè má jáde láti bẹ̀ tó yẹ pé abẹ́ yẹn ibẹ̀ ni orí wà àgbèrè kọ́ ní ìdá akọ fún un. ìtumọ̀ rẹ̀ ni pé àwọn ọmọ tó jáde láti ara rẹ̀ tó fọ ara rẹ̀ bí àwọn ọmọ yẹn ni wọ́n padà sọ ọ́ di ọ̀la. torí ẹ̀ lẹ́yìn obìnrin àwa ọkùnrin a gbọ́dọ̀ wà careful. ọmọ wo lẹ́mọ̀ tí ọ̀la ìdílé yín sà ọmọ wo lẹ́mọ̀ tí ọ̀la ìdílé yín mà. olóyún kìíní oní fúnra mọ́nù ọ̀sẹ̀ oyún kìíní oní fúnbọ̀dá David ọ̀sẹ̀ oyún kẹta oní fúnbọ̀dá jẹ́sẹ̀ kìíní kan ọ̀sẹ̀ òtún nìkan ń bọ̀dá di méjì ọ̀sẹ̀. bọ̀ wá dọjọ́ iwájú ọwọ́ àwọn oyún káàkiri wọn náà màdámù ẹsẹ̀ àwọn oyún kan gbà ká ẹ bẹ́ẹ̀ ni àìlówó ń gbà yẹn àti nǹkan ò tí ì dáhùn àwọn àwò pé education yìí náà ni pé education yìí kọ́sá education yìí kó gbogbo education mọ́ra wọn education wèrè lọ ń pariwo ọ̀sá ń pariwo education tó kọ̀bá róyún ní mọ́. ẹ̀dá ò lè tọ́jú ara ẹ̀ ọlọ́run ní ń tọ́jú gbogbo wa. ọlọ́run lọ́ba olùṣọ́ òun lọ́ba olùwòsàn òun lọ́ba alágbára òun lọ́ba tí í gbani ọba tí í kóni yọ ọba tí í fúnni ní rírí ṣe ọba tí í boni láṣìírí. ẹ̀dá ò lè dá ọmọ tán ọlọ́run ní ń tọ́jú wa. ọlọ́run ní ń tọ́jú wa. bábọ́bìnrin bá ti lóyún bá ti dogun wọn bá ti bí ìnílóyún mi mọ́ lọ́wọ́ yìí o pẹ́ǹsì ìjọ tí ń rọ bí ẹni ń rò ẹ̀yìn ẹjọ́ mọ́ rẹ̀ bá ti dogun pé ọmọ yìí tiẹ̀ ti ń gbóná díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ fẹ́ eyín ni eyín jáde ó tiẹ̀ ti fẹ́ máa jókòó ó ti ń jókòó ọmọ yìí ti ń fẹsẹ̀ balẹ̀ ó ti ń rìn ẹ ló júnior ọmọ ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọn ẹ yà tètè wá mi ọdún àbí ẹ̀kọ́ mi tiẹ̀ ti dúró àmọ́ òdì méjì bẹ́ẹ̀ náà méjì mẹ́ta ìwọ ló ń wò ó jíjí láàárọ̀ yìí ọlọ́dẹ tẹ gbà síta kò lè sọ wa gbogbo bó ṣe ń sùn òun yí sọ̀tún òun yí sósì òun yí sọ̀tún ọlọ́run yan àwọn màláìka aláàánú tí gbogbo wa kó wọ́n máa sọ wa wọ́n sì sọ wa ilẹ̀ mọ́ wọ́n tún dá ẹ̀mí padà sí wa lára. ọmọ tó yẹ kọ́ là ọ́ lọ́nà ògo o ti ṣẹ́ wọn dànù tán ẹ má ṣẹ́yún mọ́. ọkọ tẹ ẹ bá mọ̀ yìí pé kò wúlò tó jẹ́ pé àwọn fáin bara fàwọ̀rajà ni ẹ jìnnà sí wọn ẹlẹ́nu dúdùn bí oyin. ó lè jẹ́ pé abẹ́rẹ́ ló ti là àwọn ọmọ tó bá jáde lára rẹ̀ àwọn ni wọ́n sọ ọ́ dẹni ẹni yìí ẹni ògo ẹni tí gbogbo ayé ó máa wárí fún. ọmọ tí wọ́n wá sọ ọ́ dẹni ògo ti ṣe é dànù ó ti ṣe é dànù. bọ̀dá oyún tí wọ́n ní fún yín jèló ẹni torí pọ́mọ yẹn ṣe Yorùbá Ìgbò ni ẹni kọ́ lọ ṣe é dànù ẹ tiẹ̀ lẹ́ gbọ́mọ lọ́wọ́ rẹ̀ náà wàá dọjọ́ iwájú wọn ní ọmọ kan fẹ́ jáde fún gọ́fúnà nìyẹn ṣé Nkechukwu nìyẹn Nkechukwu ọmọ mi lọ́mọ yẹn wọn ò bí ọrẹ kó claim ẹ̀ ẹ̀wọ̀n ló ń lọ wọn ò bí ọrẹ kó claim ẹ̀ ẹ̀wọ̀n ló ń lọ. ẹlòmíì sì kẹ̀dẹ̀rẹ́ abala kejì tí abẹ́ rẹ̀ fi là á tẹ́ bá rí obìnrin tí ò rí lé ọkọ gbé ẹ má bù. mo ti jí ó yẹ yín síwájú lẹ́ẹ̀kan pé gbogbo obìnrin kọ́ ni ó fi lọ́kọ gbogbo ọkùnrin kọ́ ni ó fi níyàwó
gbogbo ẹni ó sì fi wáyé kọ́ ni ó fi bímọ, gbogbo ẹni ó sì fi wáyé kọ́ ni ó fi lówó. ọ̀nlẹ̀mí dáadáa obìnrin mi ẹ̀mí rẹ̀ ò le tó bẹ́ẹ̀, ọba ti sọ fún, ọba ti lọ́ọ́ fẹ́ yóò lóun gbà, yóò sì lóyún fún ọ. alára ẹlẹ́dẹ̀ ni oyún ìpẹ́ dúró sí lára wẹ̀rẹ̀ ó ti lóyún. ó lè ṣe mí ò lè fẹ́ ọmọ ó ti tóbi jù ó ti lẹ̀pa jù ọkọ ọ̀pá àti obìnrin mi ò láìkè kọ́ máa dá dúró yóò tún fẹ́ lómi. ó lè fọkọ bíi mẹ́rin ó lè fọkọ bíi márùn nígbà àwọn ọba síríọ́sì. ó sì wá fẹ́ wọn káàkiri 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 yìí tó bá dọjú alẹ́ ó lè padà pàdé ọkùnrin gidi tí ó tọ́jà. ó lè jẹ́ pé obìnrin yẹn ajé ni ṣùgbọ́n kọ̀rẹ́ ni tí wọ́n jọ lo ajé yìí. ó lè bá síngù pàdé kódà ó lè bẹ́ni tó ti bímọ pàdé pé ayáwó yẹn kó àbọ̀ lọ gbàrà tí ó fẹ́ yẹn báyìí ọ̀nà ó sì sí fún yẹn. a ní igi ajé òun nù àwọn yẹn ni wọ́n ń pè ní ìdídowó. ìyẹn ní tẹ̀bàtì láyé òde òní àbọ̀sí ọ̀fáìnà má jẹ ẹjọ́ ẹ̀yin tẹ́ ń pè ẹ dákun ẹ má pè mí lọ́wọ́ yẹ dákun ẹ fún mi níbi 5 minutes sí ọ̀fáìnà arẹpẹ̀tẹ̀ ààrẹ ká lọ Italy ká lọ Germany ká lọ sọ́hun náà ọmọkàn wa lọ gbádùn ara ẹ wàá lọ jókòó ní àwọn mẹkáníìkì ṣé mẹkáníìkì lè gbẹ́rù ẹni kó tó sanwó kírímù kó tó san wàá gbalẹ̀ sílẹ̀ kí náà má gbọdọ̀ mẹ́mẹ́ wàá máa gbé màìtá máa mẹ́mẹ́ tí wàá máa gbé fine ìyẹn tẹ paradísì àbí orí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. ẹ dákun ẹ̀yin tẹ́ ń pè ẹ dákun ẹ̀ ń fi pípé yẹn disturb wa orí tí kálukú gbé wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ó lè jẹ́ pẹ́ni tí tọwọ́là ni kó sì sí ọwọ́ rẹ̀ òun ní ọ̀sán ọdọọdọwọ́. ó lè ojú oníṣọ̀ọ̀bòjì kọ́kọ́ sí ọwọ́ àbí kọ́kọ́ sí ọjà títà kọ́rajà sí ṣọ́ọ̀bù kó jókòó káwọn èèyàn máa bá ara ṣùgbọ́n gbọ́ ẹ bá ti dàrin àjò rú mọ́ ọ lọ́wọ́ láàárọ̀ ńkọ́ ẹ ti ṣéǹjì ògo mọ́ ọ lọ́wọ́. ó lè jẹ́ pé ọkùnrin míì wọn ò gbọ́dọ̀ máa gún aya rẹ̀ anyhow ibẹ̀ lẹ́lòmíì ti fàlè sọ́kọ ibẹ̀ ló ti fọ́kọ sàlẹ̀. àìmọye èèyàn lọ́dọ̀dọ̀ wa sáà ohun tó fẹ́ yà wọ́ dáa fún òun lọ lóyìnbó gbígbà téèyàn lo òyìnbó ní o òun ní mọ́tò àìmọye òun kọ́lé òun gba kọ́ńtrátì àìmọye sáà ìyàwó tó ń fẹ́ òun ṣàkíyèsí pé kí làwọn ṣe wẹ́dì sàn nǹkan dàrú ni máa bá chẹ́ẹ̀kì òun yóò dogun pé kì í ṣe ìyàwó rẹ̀ ọ̀kánjúà ló gbé ọ débẹ̀ ọlọ́mọ tó ń fẹ́ tẹ́lẹ̀ aníbẹ̀ ni àwọn ọmọ yẹn ọ̀kàwé ni education rẹ̀ ọ̀ lọ títí school sat nìkan lọ́kà but ìyàwó mi tó wà nílé ó ní BS lọ́wọ́ ó dẹ̀ jọmọ tó ó pupa dáadáa ó dẹ̀ rọ̀bọ̀ so as in but in sin then they yọ máa fabricate àwọn òyìnbó kan tí ìjọba ò ní ìdìmọ́ yọ máa kó owó ẹjọ́ yọ máa sọ bí nǹkan ti dàrú mọ́ ọ lọ́wọ́ nìyẹn torí pé ó ti gbé síìmù tí è ṣe tiẹ̀ sórí fóònù ẹ̀ yóò sì máa ṣàtakò ara wọn ẹ máa wo nǹkan. ní ó ti tó bí ọdún mélòó kan sẹ́yìn ọmọkùnrin kan wá ẹjọ́ sà àwọn fẹ́ rí yín bó lẹ́ ń gbé mọ̀ ní Bàrígà ní ń gbé ẹjọ́ táwọn bá fẹ́ rìn látàbújá bó làwọn oṣù dọ́dọ́ báyìí ọ̀dà àwọn gbé flight àwọn ń bọ̀ gbọ́ ọlọ́run wọn bá mú ìyàwó rẹ̀ lẹ́yìn ẹ̀rà sà àǹtí àwọn kan ló ní káwọn dọ́dọ̀ yín pé báyìí ẹ̀ ló sàún ní ẹ̀lú bọ́ọ̀lù ọmọbìnrin ṣe jẹ́ sí ó ní ìyàwó òun ni àmì kìí ṣe ìyàwó yín lọ́nà ó sà ìyàwó àní kìí ṣe ìyàwó yín kìí ṣe ìyàwó yín ṣé kí n lé ọmọbìnrin yìí jáde kémi àti yín ọjọ́ sọ ó ní kò mí nà it's my darling it's my àjọ wà ní nà ok kìí ṣe ìyàwó yín o òun ti ń sọ fún yín jù bẹ́ẹ̀ lọ sálámù aleikum ẹ máa lọ ó yẹ yín òun tẹ́ fi ọmọbìnrin yìí kìí ṣe pé ẹ fẹ́ fẹ́ o ẹ fẹ́ fẹ́ ṣùgbọ́n yẹ yín ẹ máa lọ ẹ bá ń jí sẹ́fà tì yín wọ́n bá lọ
ọdẹyìn ọdún méjì sígbà yẹn mi mọ̀ bọ́mọbìnrin yẹn ṣe rí nọ́mbà mi ẹ ló sà bàbá yà àwọn táwọn wá láti bí bá ṣàdúwì ara ẹ̀ títí mo ní mo ti rántí ọkọ òun kí lóun bímọ fún tọ́sí ní èyí ilé kò sùn mọ́ kódà kò tí ó ti súnmọ́ òun gbẹ̀yìn nísìn gbà àwọn ti bí kódà it's over 8 months tó tiẹ̀ ti súnmọ́ òun pọ́ùn bọ́ra sílẹ̀ kò ní pọ́ùn rí òun pọ́ùn ṣe kíní kan kò ní wojú òun ìrìn tẹ́jọ́ rìn lọ́dọ̀ ara yín ni mò ń bí ọkọ rẹ ní kíní kan níjọ́ tẹ́jọ́ wá bí kò lè dáhùn rẹ̀ kò ní ọ fẹ́ rárá kò ní ọ fẹ́ adùn bọ́lọ́hún ṣe dá òun lọ́ràn mọ́ ọ lójú àgbèrè lọ́fẹ́ ṣe lára rẹ ẹni tó fẹ́ fẹ́ gangan ń bẹ ní kọ́nà fún kò gbélé o àgàgà tó bá jàjà sẹ́ndì owó sáwọn owó jákujàku tiẹ̀ ní sẹ́ndì sáwọn ọjọ́ 2000 òun tó yẹ pé òun léèrè lòun ti jáde ayé òun báyìí ń bọ̀ lòun tó àmì ìwọ náà béèrè sí o tó fẹ́ tẹ́lẹ̀ ẹjọ́ máa yanjú ara yín structure bọ́mọ yẹn ṣe rí òun lọ́rùn mọ́ ọ lójú ọmọ lórí gbẹ̀mùgbẹ̀mù dáadáa báyìí jẹ́ ń fọ́ jẹ kò jù bẹ́ẹ̀ lọ ohun tó yíwọ́ ọmọ lọ́wọ́ nìyẹn ọ lásìkò pẹ̀lú ọmọ báyìí oyún dúró ni ẹgbẹ́ bọ́kùnrin ọba tí ìrìhùn ti ń wá ó lè sọ pé Jésù ni bàbá ìyá òun àní kí ló dé nírọ̀ kọ̀tọ́ máa fi rìn lójú omi fún kò símù tó béèrè tì ní kódà bọ́bẹ́ kọ́lé sórí òfurufú bàbá ìyá òun ọba ọkọ ẹ hàn pé àwọn ọkùnrin ẹnu wá dùn bẹ́ẹ̀ ọmọkùnrin náà wá pè mí jọ kan sí òun dàrú iṣẹ́ rẹ gbọ́dọ̀ dàrú torí pé o ti gbé ohun tí èsì tiẹ̀ wọlé kí ló mú ọtọ ọ̀fọ́mọ ọlọ́mọ ọ̀lẹ̀ láàárọ̀ ọjọ́ kò jẹ́ ọmọ abá tiẹ̀ lọ bàbá ẹ sáàmọ̀nà ọkùnrin òun kàn ní kó ń pa ọmọ yẹn jẹ pé àsìn bó ṣe rí kinní kan ló di wàhálà sí ọgbà yẹn èyí ọmọ takú tọrọpọ ọmọ tí nágbára náà gbòòrò àwọn ọkùnrin ti fojú ẹ̀ rí nǹkan ọmọ náà yà takú kalẹ̀ gbogbo ohun tó dìlé ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ láyé òde òní nìyẹn tí wọ́n bá da gbogbo ẹ̀rú tán wọ́n máa wálé àfáà kí wọ́n ní àwọn àfáà yẹn ọmọọṣẹ́ náà ìwà tó ti gbégbékúgbé wọnú ilé ńkọ́ wọ́n máa kò sí fíjì tí wọn ò ní lọ àwọn gbàgbà àwọn gbàdúrà bọ̀dọ̀ irọ́ wọn náà kọ́ ṣèfẹ́ Ọlọ́run kó tó di pé ọ̀ọ́lọ́ ṣe tarẹ̀ rìn lọ́nà tó tọ́ ìjà bó ti yẹ kó ṣe ó ṣe bó ti yẹ kó gbé gbà á tí àfọwọ́fà òfin wọlé tọ̀ ẹ́ tó ẹ̀yìn èèyàn mi ají láàárọ̀ yìí o ojúmọ́ aláyọ̀ ni ó jẹ́ fíìmù àti ìwọ̀n àní sì mú o gbogbo ẹgbẹ́ wa ń jí wọ́n ń jí rówó wọ́n ń jí líre àwọn ò ní jíjí òfò orí wa yóò sọrí fún wa yóò lànà rere fún wa ẹ má fọlọ́hún sílẹ̀ o ẹ má fàdúà sílẹ̀ àtọlọ́hún àtàdúà ẹ má jẹ́ ajínà sí kọ́ ọ̀kan mẹ́ ìwọ̀n Ọlọ́run bá ní àṣe ẹ jẹ́ àṣe ìwọ̀n èṣù bá ní àṣe ẹ jẹ́ àkọ̀ fún ẹ jẹ́ ká ṣọ́ra sí ẹ jẹ́ ká ṣọ́ra sí níbi ìrìn ẹ̀tàn ìrìn tí kò bá ní ẹ jẹ́ ká jìnnà sí ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn máa tara wọn jẹ láyé òde jẹ bí ọ fún bàbá aláyé kan ò sí ọ̀pọ̀lọpọ̀ tó lówó ẹ béèrè lọ́wọ́ wọn ẹni kọ́ sọ bí ó ti rówó èèyàn lẹ́lòmíín gùn ní jíìpù ẹ kàn rí pé ẹni kọ́ sọ etí ń gbà ní sálárì tẹ rówó tẹ kọ́ owó létọ́kọ́ yìí ẹ sọ ẹ béèrè lọ́wọ́ ẹni kọ́ sọ wọn ò lè sọ ṣé ń tajà ń jèrè 10 million lójúmọ́ irọ́ ni tí ó bá fẹ́ èèyàn sówó a sì jẹ́ pé ń jíwó ìjọba tí ó bá fi èèyàn sówó àì jẹ́ pé ń jí owó ìjọba Ọlọ́run ó gbàdúrà wa o àní kó ọwọ́ ọlọ́wọ́ o orí wo ní ṣàtakò wa o ara ànúgbà o orúkọ mi ní Lukman ọmọ Àyẹ́dàrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ìlú Bàrígà ni mò ń gbé o nípínlẹ̀ Èkó Akínọlá street number 29 yàrá kejì lápá ọ̀tún ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn nínú ara ànúgbà o àìbá àmọ́ ọfẹ́ pè mí ni bóyá lórí ìtumọ̀ àlá ẹjọ́ ẹ máa tẹ́ksì ìtumọ̀ àlá sí mi ní WhatsApp máa bí nínú inbox mi ẹ máa kọ́ mi direct ẹ pè kéyìí nọ́mbà mi máa gbé ìtumọ̀ àlá wa bẹ̀rẹ̀ láti aago 6 àárọ̀ títí di aago 12 ọ̀sán tó bá ti di aago 12 ọ̀sán kò sí ìtumọ̀ àlá mọ́ ó tún di ọjọ́ kejì àìsà ẹjọ́ mo fẹ́ béèrè sọ̀rọ̀ ara mi 2000 naira lówó consultation lọ́dọ̀ mi 2000 naira ni kò sì jẹ́ nìyẹn ẹ ra ànúgbà ojú òní tì í o fẹ́ ṣe ìtọ́jú ara àrùn ara ni
àbí bákan tó ọlọ́run àwakọ̀ ọlọ́run fi yé wa díẹ̀ ara àdúgbà ojú òní tiwa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ó ti wà nínú òfin ẹgbẹ́ yìí bí ẹjọ́ ẹ̀yin náà máa di àwọn ọ̀rẹ́ yín síbẹ̀ wọ́n lè máa jàǹfààní rẹ̀ ṣe ti gbọ́ tí wọ́n bá ń jàǹfààní ẹ̀ yóò jẹ́ ìwúrí fẹ́yìn náà ṣe gbọ́ báyìí yóò jẹ́ ìwúrí fún wọn. Ó sì jẹ́ nǹkan tó jẹ́ pé gbogbo àwọn tó wà ń bẹ̀ bá lókè òkun ni àwọn náà mọ̀ ṣe ti gbọ́ dáadáa báyìí gbogbo ohun tá a bá ń fẹ́ ẹ̀jẹ̀ àfi tó ọlọ́run ọba wa létí yóò ṣe kí ni mo pè yóò ṣe fún wa torí pé ọba tí gbọ́ lọ́lọ́run kì í sọba tí kọ̀ tọ́ba tí ń ṣe ohun tọ́lọ́run fẹ́ ọlọ́run á máa ṣe ohun tí wọn náà fẹ́ sọ̀rọ̀ tó ṣe jẹ́ nù. ọ̀rọ̀ ayé máa ní kò máa yí wá owó. Ọlábọ̀dé èmi alóde tó mímí àmì kalẹ̀ bí ẹni gbọ́jọ́ kú bá. Adigun wo ọ̀rọ̀ ayé mi ti sú mi ṣe ló ṣe mí bí kí n lọ bínú para mi torí kò tiẹ̀ yé mi mọ́ gbogbo contract tí mò ń lé pàbó ló ń já sí ó tiẹ̀ wá tó ti àlákàlà ojoojúmọ́ tí mò ń la bí kí n máa bára mi ní sùkúl tí mo ti ṣe tán láti bí ogún ọdún sẹ́yìn lásìjọ mo ṣe exam papọ̀ bí mo ṣe ń rí owó lójú oorun bẹ́ẹ̀ ni mò ń jẹ lójú àlá ìgbà míì tiẹ̀ bẹ tó jẹ́ pé inú gbòjò òkú ní ti bára mi lọ́gànjọ́ ó tiẹ̀ wá tó ti jàǹkáwọ̀ tí ń kọ́ mi lórí ìrìn gbogbo ipá ni mo sì ti sà gbogbo ìgbìyànjú mi pàbó ló ń já sí tí ò ti wá tán fún mi báyìí. Kò tí ì tán fún ọ ibi ó ti yẹ kó rójú tún sọ̀rọ̀ ayé rẹ ló ti máa ṣèbórí tí ò gbé ní gbáláwo orí kò ní ibì kan bẹ tí wọ́n ti fi ewé àti egbò ṣiṣẹ́ agbára Elédùmarè tí mo ó kò sì jìnnà ìlà onírè kò ọ̀dọ̀ Dr. Sheikh Lukman Anyadare bàbá ọgbọ́n mu ọ̀dọ̀ àgbà ní oníkálukú ti ń wá ojútùú sí kékeré ní ti àkàrílá lọ́dún ìtumọ̀ rẹ̀ àti ìgbésẹ̀ lóko tí wọ́n pè lórí ẹni ọkọ ọ̀run tàbí aya ọ̀run yọ lẹ́nu ọ̀dọ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà Lukman Anyadare Elédùmarè ti ṣiṣẹ́ agbára pẹ̀lú tewéte. Adigun dákùngbà mi kúrò ọ̀dọ̀ mi náà ó lè kà sí wọn ládùúgbò Akínọlá ojúlé kọkànlélọ́gbà òpópónà lédè láàkì Bàrígà nígboro tàbí yíyan sí wọn ní òpópónà Onírèké ìlójúkọ ìlúkọ òkè ìtura ìpẹ̀ nígboro Ìbàdàn pẹ̀lú iléeṣẹ́ ìṣèlú wọn 8032983298 tàbí 08089038658 ìwọ náà kà sí wọn lónìí. àwọn kan ń jọba àwọn kan ń ṣẹ̀rù àwọn kan ń ṣe bí Olódùmarè ọmọdé òòjọ́ ń ṣaláìsí àwọn kan ṣàyè ẹ̀dá wa máa lọ àwọn kan ń ṣọdún àwọn kan ń sunkún àwọn kan ń rojú Olódùmarè. A kì í bá a mọ̀ ó ní àwọn ọṣẹ tí à ń tà ọṣẹ yìí gbogbo èèyàn ló láìkè púpọ̀ jù lábúròdù ni àbí ní Nàìjíríà àwọn èèyàn láìkè gan ni ó sì wà ó ẹ béèrè fún ó wà ní Kòròdú lọ́dọ̀ Alhaji Imam Fọlọ́runṣọ́ Salaudeen Alhaji Fọlọ́runṣọ́ Salaudeen ọṣẹ yìí ọ̀rọ̀ pọ̀ mbẹ́ tá a bá rìpọ́sì ẹ̀ máa rí àwọn nǹkan tó ń ṣiṣẹ́ fún ó wà ní àjà náà lọ́dọ̀ Afa Abdulhafiz Abiola ẹ̀ bá ń bẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé lọ́dọ̀ tèmi náà bá ní ó wà ẹ̀bẹ̀ àdúrà ló ní ìdí ni irú ìlànà ẹ̀sìn yòówù tó o bá wà Ọlọ́run fi yé wa ǹjẹ́ gbọ́ báyìí gúrùpù yìí ò sí fúsọ̀ jẹ́ o àwọn ọ̀jọ̀gbọ́n àwọn alágbára èèyàn ló wà ńbẹ̀ ǹjẹ́ gbọ́ báyìí àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn ló wà ńbẹ̀ kò sì jẹ́ nìyẹn ara ànúgbà o ojú ò ní tiwa o. Dr. Sheikh Lukman Anyadare akọ ikú tí gbóyè ajá kankan apáta pìrì oníṣègùn òfìlẹ̀ déwé àdégbò ń já fún bàbá ọkọ ọmọ ọ̀dọ̀ àgbà tí ìfagbára ńlá Yorùbá ṣàyẹ̀wò òjìnlẹ̀. Ayé tuntun ayé ọ̀làdùnmí ayé gbóná ayé yọrùkú akíkanjú onígbìyànjú nínú ọ̀ràn ènìyàn lẹni tí
kódà nílé iṣẹ́ tiwọn ìgbàgbọ́ nínú Ọlọ́run àti bẹ̀rù ọba Èdùmàrè lọ́jà kí títí ẹ̀ ọ́ yàtọ̀. olú iléeṣẹ́ Dr. Sheikh Lukman Ayọ̀dáre ń bẹ Lákíọlá Street number 29 Ladilac Road Sakoru by the right Bariga nígboro Èkó tàbí káàkà sí wọn lópòpónà Onírèké apá kejì ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn. aka iléeṣẹ́ àtìsẹ́yìn ń bẹ Lákùnlé bẹ́ẹ̀ bá ti délé Alúbàtà nígboro Ìṣẹ́yìn. ẹ̀lú àlọ́ wọn bàbá jẹ́ Dr. Lukman Ayọ̀dáre gan lẹ́yìn fẹ́ ké sí 08032983298 tàbí 08089038658. ó tún ní a fi kàn sí wọn lórí wàsáàpù wọn. ìlera gbá lògùn ọ̀rọ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ló ní ká wí bẹ́ẹ̀. ẹ kú jókòó. mo kí gbogbo ẹ̀yin àáfàá tẹ́ bá wa dá sí ètò yìí láàárọ̀ yìí. ìyá àfi kàfílà táwọn wá Afọlábí àdúrà rẹ̀ ọgbà ọ̀rá ànúgbà ojú òní tì ọ́ nítorí ọbẹ̀ lọ́lọ́run ó ṣe o ọlọ́run ọ̀dà sọ̀rọ̀ rẹ̀. èmi á máa fi èyí ṣe lọ. ẹni ọba níbèrè ẹ pàdé mi ní WhatsApp. Salamu alaikum rahmatullahi. èmi ọ̀sán wa o ara ànúgbà. Salamu alaikum. ìgbà tá à ń kéwú lọ́wọ́ la dàbí ẹrú. nígbà tá à ń kéwú lọ́wọ́ la dàbí ìfọ̀fà o. ìgbà tá a wá kéwú.